Hello. Ẹ̀yin èèyàn mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí Ọ̀jájá. Wọ́n láwọn alàgbà méjì náà báyìí ni o, àwọn alàgbà tó wà láàfin, àwọn elders. Wọ́n ní wọ́n ń gbé láàfin. Wọ́n níbi tán ń gbé, ilé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń gbé. Àwọn méjèèjì wọ́n ní kòríkòsùn ni wọ́n. Èkejì lọ sí tó wá ríra wọn báyìí, àfi kọ́ máa sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n bá ní láàfin. Wọ́n bá ní wọ́n wá sọ olórí ẹ tó rán wọn o. Ẹ̀sìn kan tá a gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ní pé wọ́n ní ṣe ni àwọn méjèèjì yẹn pé bí ìkànnù wọn tí Ògúnjayé strike ìkànnù wọn ní ìyàwó èkejì wá lọ pé ọ̀rẹ́ ẹ̀ pé wá o. Ọ̀rẹ́ ẹ̀ àmọ́ nǹkan tó ń ṣe o. Bó ṣe débẹ̀ pé wọ́n ní ọgbẹ́ ọ̀rẹ́ wa kí ni nǹkan náà kí ló ṣẹlẹ̀ ló bá rí i pé ahọ́n ọ̀rẹ́ ẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́, ahọ́n ẹ̀ ti wọnú, ó ti gbá ahọ́n mì. Ọ̀rẹ́ wa ní kí lélẹ̀, kí ló dé. Wọ́n ní before you know it èkejì tún ti bẹ̀rẹ̀. Wọ́n ní kí ó tún strike èkejì náà. Ta ló fẹ́ save ara wọn nínú àwọn méjèèjì? Ló bá di bó lọ yá mi. Bí ìyẹn náà tún ṣe lè sọ̀rọ̀, ìyẹn náà ti gbá ahọ́n mì. Ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn. Wọ́n lóun náà ti gbá ahọ́n mì. Kí lélẹ̀? Wọ́n dáriwo. Bí ìyàwó ìtàn bá yẹn wá bẹ̀rẹ̀ sí pariwo. Before you know it, wọ́n pe ìyàwó kejì pé kó máa bọ̀, pé ọkọ ẹ̀ tóun pè ń sìn pé kó wá bá òun wo ọ̀rẹ́ ẹ̀. Ìyẹn náà ti sí kó tó débẹ̀. Ahọ́n méjèèjì wọ́n ti gbé ahọ́n mì, wọ́n kàn lànà ni. Ariwo ní gbogbo àwọn èrò ládùúgbò. Wọ́n bá ní kán lọ sọ́dọ̀ kábíyèsí o, ó di dìgbàdìgbàdì wọ́n bá gbé wọn lọ. Wọ́n ní bí àwọn youth ṣe dé ọ̀dọ̀ kábíyèsí náà pariwo pé kábíyèsí ọmọ ẹgbẹ́ nǹkan youth máa ń yàtọ̀. Wọ́n bá ní ẹ gbọ́ kábíyèsí, àwọn olóyè yín, àwọn kìíní yín, ahọ́n wọ́n ní báyìí ìyàwó wọn ló pè wá láàárọ̀ ní àwọn gbọ́ ariwo wọn, wọ́n ṣe sáré wá. Pé ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ pé kí kábíyèsí jọ kó bá wọn wò níbo ni irú eléyìí ti wá. Kí ni nǹkan tó ń ṣe wọ́n? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Wọ́n ní kábíyèsí kan wò bí ní kíni. Báwo làhọ́n ṣe máa wọnú? Àwọn méjì wọ́n ló tàn. Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn. Wọ́n ní ìyàwó méjèèjì, ìyàwó àwọn alàgbà yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Kí kábíyèsí jọ kó má yẹ kí nǹkan ṣe ọkọ àwọn. Kí kábíyèsí bá wọn wá nǹkan ṣe sí i. Pé kí ló dé? Kí kábíyèsí bá wọn wá nǹkan ṣe sí i. Bó ṣe wá di bó lọ yá mi. Kábíyèsí ni kí ló ṣe wọ́n gan? Kí ni nǹkan náà? Wọ́n nígbà tán lè sọ̀rọ̀ nǹkan. Wọ́n ò lè sọ̀rọ̀. Kí làwọn fẹ́ wá ṣe sígbà tán lè sọ̀rọ̀? Wọ́n kàn lànú lẹ̀. Ṣé ẹnu tán láàlẹ̀ yẹn, ṣé yẹn ni nǹkan tó fẹ́ fi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn? Wọ́n gbọ́ ọ̀rọ̀ o. Wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n o. Wọ́n ń gbọ́ bẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ júwe rábàràbà. Wọ́n ní kábíyèsí ni kán gbé lọ bèrè lọ́wọ́ Ifáṣẹ̀ráìn. Wọ́n ní kò pẹ́ kó jìnnà wọ́n ṣàpè ìyá onífá dé, ìyàwó onífá wá ń sọ fún wọn pé ọ̀rọ̀ wà lẹ́nu wọn pé àwọn tó ń rán wọn níṣẹ́ àwọn náà ń ṣiṣẹ́ yẹn. Ògúnjàre ló dẹ̀ strike wọn. Ìgbà tán dẹ̀ lè sọ̀rọ̀ wọ́n ti gbá ahọ́n mì. Wọ́n lè sọ wọ́n ní àwọn obìnrin yẹn ní àwọn ìyàwó wọn pé kí kábíyèsí jọ kó má yẹ kí nǹkan ṣe ọkọ àwọn. Kí kábíyèsí jọ. Wọ́n bá wà lọ wá bọ̀ wọ́n ní ó ní iṣẹ́ tó ń rán wọn pé iṣẹ́ yẹn pé wọ́n ti di wọ́n lẹ́nu. Wọ́n dẹ̀ tún máa ń suspect wọn láàfin pé àwọn méjèèjì yẹn pé iṣẹ́ ìbàjẹ́ náà máa ń ṣe. Àwọn náà ń kí àwọn olórí tó wà láàfin lẹ́yìn tó fi túbọ̀ ń tẹ̀ sí iṣẹ́ ìbàjẹ́. Báwọn kan tiẹ̀ lérò pé wọ́n ṣe bí gbogbo wọn ṣe ṣẹnu tó ń gbé ẹ̀sìn ní wọ́n ló ẹnu yà wọ́n shine short. Pé Ògúnjàre yìí ń ṣiṣẹ́ pé wọ́n sọ pé bóyá Ògúnjàre ò lágbára
Ògúnjàyé ò lè ṣe kankan. Káṣe ń bẹ tó ń ṣiṣẹ́ àrà nínú ayé gbogbo àwọn oníṣẹ́ ibi ní ààfin. Ẹ̀yin èèyàn ṣé fi pé eléyìí pé just like that. Wọ́n ní kì í ṣe pé bákan ṣe ń rìn yẹn pé Ògúnjàre ń ṣe bẹbẹ nù fún wọn. Pé torí ẹ̀ ní kábíyèsí ṣe rìtẹ́ẹ̀nì Ògúnjàre. Torí wọ́n sọ pé kí kábíyèsí wá mú Ògúnjàre kúrò láàfin. Ògúnjàre ti fẹ́ pa wọ́n. Ògúnjàre ti fẹ́ ṣe kinní kan. Wọ́n á ní tí ìwọ ò bá ṣe ibi kí ló Ògúnjàre fẹ́ kí ó ní business pẹ̀lú Ògúnjàre. Tí ibi tó bá ṣe ibi ni Ògúnjàre máa ṣe ló máa hàn ẹ́ lé mọ̀. Òun yẹn sì pé ó ti hàn wọ́n lé mọ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn kinní ti gbá wọ́n mi o. Àwọn ó ga o. Àwọn elders méjì ti gbá wọ́n mi láàfin o. Wọ́n ti gbá wọ́n mi láàfin. Kábíyèsí kí lẹ wá fẹ́ kó òun ṣe? Kán jèrè iṣẹ́ ọwọ́ wọn. Wọ́n náà pariwo pé kábíyèsí jọ àwọn ìyàwó wọn pé kán má jẹ́ kí ọkọ àwọn kó kí kábíyèsí jọ. Wọ́n ní kán sọ àwọn tó rán wọn ní iṣẹ́ burúkú until tán bá sọ o. Tán bá sọ bọ́n ṣe máa bá kú nìyẹn. Wọ́n pariwo wọ́n ní kábíyèsí wá fi wọ́n lẹ̀. So bó ṣe yẹ kó rí náà nìyẹn. Bóyá eléyìí túbọ̀ máa kọ́ àwọn tó kù, àwọn ṣèkàṣèkà tó kù láàfin. Bóyá eléyìí máa kọ́ wọn lọ́gbọ́n. Abirú kí lélẹ̀? Abirú kí wá lélẹ̀? Irú orin wo náà kọ sí gbẹ̀du eléyìí? Kó Ògúnjàre kó ṣèyàn kó jẹ́ pé ahọ́n ẹ̀ báyìí ló máa gbé mi. Bó Ògúnjàre dẹ̀ ló ṣe wọ́n bẹ́ẹ̀ o. Bí àwọn tó rán wọn níṣẹ́ o. Bóyá àwọn náà pa wọ́n lẹ́nu mọ́. Ṣùgbọ́n ṣá wọ́n ló Ògúnjàre pé òun ló strike wọn bẹ́ẹ̀ yẹn. Bó Ògúnjàre ṣe strike wọn, wọn ò wá fẹ́ kí ó sọ̀rọ̀. Bóyá àwọn tó rán wọn níṣẹ́ wọn ò fẹ́ kí àwọn yẹn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí àwọn ìyàwó wọn náà kàbọ̀ náà dáràn sí. Wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ jẹ́ kí àwọn ọkọ wọn kú o. Wọ́n ní wọ́n ṣàǹpariwo pé kábíyèsí ṣe fi wọ́n lẹ̀. Pé wọ́n ní kán lọ máa yanjú ẹ̀. Pé tó wá ti sọ nǹkan tó ṣe wọ́n tó ń jẹ́ kí ẹni tó rán wọn níṣẹ́ pé wọ́n yìí máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà tó dẹ̀ lè sọ̀rọ̀ kan kí ló wá pé wọ́n ní ikú lèrè ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ ó tàn? Ó tàn bí ó tàn. Ẹ̀yin aṣebi, ẹ jáwọ́ nínú ibi ṣíṣe. Ẹ̀yin ṣèkàṣèkà, ó jọ̀kọ̀jọ̀kọ̀ ká yín. Ẹ má rò pé bóyá ẹ free, ẹ ṣe eléyìí ẹ mú jẹ. Ẹ ṣe kejì ẹ mú jẹ. Ẹ ṣe kẹta ẹ mú jẹ. Ajẹ́ ń jẹ tán, ajẹ́ ìjẹ tán mà ní ìyà tí Ọlọ́run bá máa mú ìyà ẹ̀ fún wọn báyìí. Wọn ò ní rọ́nà lọ mọ́. Ògúnjàre ti cage wọn mọ́lẹ̀. Wọ́n ní wọ́n rán ojú lẹ̀ báde ahọ́n ṣe máa wọnú tó máa gbá ahọ́n mi. Ọlọ́run kó ṣàánú wa, má jẹ́ ká rógun nǹkan burúkú o. Ṣé mo pé nǹkan tójú ẹlẹ́ṣẹ̀ yẹn rí máa ń ga o. Ó máa lágbára o. Àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn àwọn tó ń ṣiṣẹ́ ibi yẹn wọ́n máa wáyé ìyà o. Wọ́n ní kán fi eléyìí kọ́gbọ́n. Bóyá eléyìí máa kọ́ wọn lọ́gbọ́n. Bọ́n máa kú bọ́n máa yè èyí tó kù sọ́wọ́ wọn àtọwọ́ Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Wọ́n ní rere ló pé ìkà ò pé. Wọ́n ní alàgbà méjì nínú ààfin wọ́n náà gbé ahọ́n mi. Ahọ́n wọn ti kì í ṣe pé ó lẹ̀ pọ̀ bọ̀. Wọ́n lọ lanu lẹ̀ ní ahọ́n yìí wọ́n rà ahọ́n kankan. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹni tó ń ṣe bí ojú àríbi. Ojú wa ò ní rí bí olórúkọ Jésù. Ìgbà táà tí ẹ̀ ṣe bí táà tí ẹ̀ bá tèèyàn jẹ. Táà ro tọmọ ẹnì kejì níbi. A ó di dandan tí wá gbọ́dọ̀ dà. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa dá sí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Ọdún yìí ayọ̀ tá fi bẹ̀rẹ̀, ayọ̀ náà la fi parí ẹ̀. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ Naomi. Mo gbàgbé ni wọ́n ní Naomi àti kábíyèsí ni wọ́n ń perí ẹ̀ níbi ní Ògúnjàre strike wọn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Àmín.